Ìtàn tòní lórí Aroba. Today's story on Aroba. Kí ló ṣe? Ẹ̀rù ń bà mí ni o. Ẹ̀rù wo ní bọ̀? Ẹ̀rù ṣe ní bà mí. Ṣé ọ̀rọ̀ tó ń sọ fún mi lásán ni mo fẹ́? Sọ̀rọ̀ ẹnu rẹ lásán ni bàbá ń gbàgbọ́ ni. Ṣé mo jọ ẹlẹ́tàn lójú rẹ? Mo ní ṣe mo tó bá parí. Sórí, nínú gbogbo obìnrin tí ń bẹ lábàáyé, ìwọ ọlọ́kàn mi yàn. Àkàndé, ìwọ ló tó yí tó. Mo nífẹ̀ẹ́ rẹ pọ̀, ọkàn mọ iye ara rẹ ni. Kódà lánàá, èmi àti ìyá mi sọ̀rọ̀ ń pa rẹ. Wo wọ́n ní mo mójú lọ ọjà. Ìyá mi fẹ́ràn rẹ pọ̀. Kódà ìyá mi yóò tọ́jú rẹ bó bá lè wọlé. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni. Ààrẹ mi ìyá wẹ. Ó dà sí wá dáńtọ́. Tó fẹ̀ dàbọ̀ ní. Níṣu lọ́kà pàápàá. Ìyí fọ́. Àkàndé, tí o bá dà mí. Ilé dà ọ́. Ilé dà ọ́. Àwọn ẹnu ọ̀rẹ́ lọ jẹrẹ. Mo nífẹ̀ẹ́ rẹ fún ààrẹ lẹ́wà. Ẹwà ààrẹ yìí ló máa ń dá mi lọ́rùn. Bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ rẹ pọ̀ o, ọkàn mọ yàrá rẹ ni. Irun rẹ yìí ó rẹwà pọ̀. Yín wá ra àwọn ìlẹ̀kẹ̀ tó fi kọ aṣọ lọ́pọ̀lọpọ̀. Ó ṣe Àkàndé olówó orí mi. Yé Àkàndé! Sórí ibú! Àkàndé! Ṣé kò máa ṣe ọ́? Àkàndé èmi Àkàndé! Kò máa ṣe ọ́? Àkàndé èmi! Ó sórí burúkú ni! Èmi! Kí ló ń ṣe ọ́? Èmi inú oko ìyá mi tó ti ń jí mi. Sọ́mọ mi mọ́ ni inú igbó tó ti ń jí mi. Kí ló ṣe tí ò sẹ́nìkan rí? Bọ́lá yìí ni dá orí kan ti fojú ẹ̀ rí o. Yọ ibà tí ẹ wá mi. Ṣé ti gbá ibà tí ẹ wá orí ti fojú ẹ̀ rí? Ìwọ. Kí ló ṣe? Wò ó pàṣẹ fújà ló jẹrẹ. Fún dáadáa fún. Kí ló ṣe olówó lára? Filẹ̀. Ó jẹ̀ tí wọ́n bá gbogbo ọ̀rọ̀ wa jẹ́. Àbí. Wò ó jájó lọ. Aroba. Aroba. Onílì máa fi lójú rẹ̀ rálẹ̀. Dọ́kọ̀dọ́kọ̀ bọ́ta. Olóṣì, olóyìnbùkún gbọkọgbọkọ, bọ́ta olè aṣẹ́wó. Kọ̀ mí lẹ̀. Káwọn gbọ́kọ rẹ̀. Ṣé mi lẹ́ni tán gbọ́kọ rẹ̀ dà? Aṣẹ́wó ni ọkọ kọ̀ mí lẹ̀. Olè ni olè. Sórí gbogbo èyí tẹ́ bá ti rí báyìí, ọkọlọ́kọ fẹsẹ̀ rí ọkọlọ́kọ ẹ tó bá ti tọkọ rẹ̀ bá ti ń pọnlé òun lẹ mọ́ fi báyìí lẹ mọ́ fi wá. Ẹ gbà mí ìwọ o lè mọ̀ ọ́ lò ní ó lòun ò fi ọ. Fọkọ mi lẹ̀ fàkọ́dé mi lẹ̀. Àti pàjáde apẹ̀rẹ̀ ni ọ́. Èmi lọ jáde apẹ̀rẹ̀. Wo tó bá mọ̀ bá san táfínà yálé ó ń bẹ lórí àjà fìyàwó. Ọ̀tẹ̀. Èmi ò tẹ̀. Ọ̀tẹ̀. Sorry. Ó yà wèrè.
Àkàndé olólùfẹ́ mi. Ó fà ìfẹ́ sùn mi. Ọkọ mi sóò nífẹ̀ẹ́ mi mọ́ ni. Mo ní ọ̀jù ilẹ̀. Ọ̀nà yọ̀ wà ń bẹ̀ ni. Mo ní ní ṣe mọ́. Ọkọ mi Àkàndé mọ́ mi ní fún mi lẹ̀. Ṣé òun ló wá mú ẹ láti lọ máa lu ọmọ ọlọ́mọ mọ́lé? Àkàndé kò ní ọ̀fẹ́ fáwọ́rajà lásán ní ọkọ mi. Ọkọ mi jẹ́ àpàdà sí fẹ́ àárọ̀ wa. Ọkọ mi Àkàndé kí ló wà wá. Bọ́ bá bí ọ̀dà, bọ́ bí bàbá ilé ìyá rẹ̀ fọwọ́ kàn mí. Fọwọ́ kàn mí. Àní ọdún fọwọ́ kàn mí. Ọ̀rẹ́ mi èmi mo ránṣẹ́ pè ọ́ pé ká pàdé ní àyìn. Bẹ́ẹ̀ ni wọ́n sọ. Dákun mo gbọ́ fèrè ọ̀rọ̀ kan ni ìyàwó rẹ̀ Àbẹ̀ní ọmọ yẹn dẹ̀ rẹwà o. Òótọ́ ni. Mo bá ní èèyàn rẹwà ọmọ yìí rẹwà. Bẹ́ẹ̀ ni. Dákun ó fẹjọ́ rẹ̀ sùn mí o. Kí ló ní mo ṣe o? N tó ṣe fún o dá o. Ó ní ẹ ti ń bọ́rọ̀ fẹ́ yín bọ̀ tẹ́lẹ̀ ṣàdédé ni wà kan láàrin yẹn òun bá rí ẹ pẹ̀lú ọmọge rándúrándú kan. Ìyẹn ọ̀rẹ́ mi náà ló bá ní ọ̀rẹ́ mi ló bá ní mo ní irọ́ ni. Ṣé kò ń ṣe ọmọ mi ló ń pè ní rándúrándú? Ọmọdé mi ń fẹ́ ló ń pè ní rándú. Ọ̀rẹ́ mi bí bá tiẹ̀ pé ọmọ tó ń fẹ́ ní òrèǹdè ẹni tó fi hàn mí tó ní ìwo adé orí rẹ̀ rèé o tó fi hàn mí ìyẹn Àbẹ̀ní. Sórí èmi mo fi Àbẹ̀ní ràn mo sì ti wá bá ọ nísìnyí pé ìfẹ́ràn rẹ̀ mọ́. Kí ló tó wá sọ pé Àbẹ̀ní o kí wọ́n ṣe aya tiẹ̀ mọ́ lónìí ṣé adé tiẹ̀ tó gún tẹ́lẹ̀ kò pàdé rẹ̀ ò ní padà gún mọ́ ni. Bẹ́ẹ̀ni a lè ládé gún ká tún padà ká ládé ògún mọ́. Bẹ́ẹ̀ ni. Kò gún mọ́. Sórí èmi tèmi o mo fẹ́ jayé yìí náà ni ọ̀rọ̀ obìnrin. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ló wá ń sọ yìí dákun ọmọ tó ń sọ kí ni ṣe wọ́n máa gbé mi jábọ̀ kí ni ṣe ẹ dákun ọ̀rẹ́ mi mo dáràn ẹ dákun ọ̀rẹ́ mi ẹ mọ̀ rẹ o. Àrọ́bá o bàbá ìtàn. Àrọ́bá. Olúwa ẹ tójú sí mi o bó wá fẹ́ ra sùn. Jẹun kó kú. Ọ̀rẹ́ mi bóòlù. Ẹ̀gúnjọ́ mẹ́ta ṣé dáadáa ni. Ibùlé wa ń lọ báyìí tẹ gẹ fìlà bíi ọba. Àtòkè odò ni. À ń bọ̀ látòkè odò ni. Bẹ́ẹ̀ ni ti yín rí ọba ti rí ìgbín àárí kàràhùn òde wọn ayẹ yín ẹ̀rí tí mo rí ni o. Ọ̀rẹ́ mi Àkàndé ṣe rí ó ti kó wárápá o. Bẹ́ẹ̀ ni mo wí fún yín. Ṣùgbọ́n o báwo ló ṣe wá mú. A dáa fún ẹ bó ṣe béèrè wọn pé báwo mo ṣe mọ̀ sórí èmi àti rẹ̀ àjókòó là bá ń sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ ṣàdédé ni kinní náà mú gírì ló bá ṣe ló ṣe ló bá ọ̀rẹ́ mi. kò jọ mẹ́ta ọ̀rẹ́ mi o kò jọ mẹ́ta. Jẹ́ kó kú. Ó mà ga o. Àkàndé ọ̀rẹ́ mi. Níbo ló wá dà? N máa rí ọ. A máa rí ọ. Ọ̀dà ń rí yín o. Ṣé ò sí nǹkan? Àríra o àwọn ọ̀dà ẹ bá mú kan bọ̀. Ọ̀rẹ́ mi ibo ló dà. Ṣé nǹkan máa ṣe wọ́n? Nǹkan kan ṣe wọ́n èmi gan bọ̀ ni mo pàdé wọn bí mo ń lo ibì kan báyìí ó ti yí o mo pàdé rẹ̀ ó dilé.
tí èyí padà á lé báyìí. ìfẹ́ mi. Kí ló dé? Àkàndé mo ní kí ló dé? mi ò ṣàṣẹ ọtí tẹ́lẹ̀. Àkàndé tí n bá ti ń bi ọ́ léèrè ọ̀rọ̀ máa dá mi lóhùn. ó dà mò ń gbọ́ máa bí mi. Àkàndé oníwárápá. Àkàndé oníwárápá dá mi lóhùn. òun náà mò ń wá túnṣe sí i. Lọ́dọ̀ ta ni? Ó dá ó yá ó dá bó ń wò fẹ́ rí ọ. Alákòóbá mo ti fọwọ́ kó wárápá. Ìfẹ́ ìdílé lọ bí mò ń lọ mọ́. Èèyàn burúkú. Àbẹ̀ní mo fẹ́ bọ́ sọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ yìí ti wà pàtàkì sí mi àti rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ bọ́ sọ mo fẹ́ kó gbọ́ mo lè fẹ́ kó ní o ti gbà mo nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ ká máa fẹ́ra. ọ̀rọ̀ burúkú ló tẹ̀lé sórí ládùúgbò tí gbogbo ọkùnrin fojú mi rí tó bá tẹ̀ wá mú ti gbogbo ọkùnrin tó mọ tọ̀rẹ́ rẹ̀ àná. ọlọ́mọ jẹ. Àbẹ̀ní wá wo gbogbo àwọn ọkùnrin kọ́ la rí bẹ́ẹ̀ o ìwà àtẹ̀mí nínú àwọn ọkùnrin ó yàtọ̀. ó yàtọ̀ bẹ́ẹ̀ ni ìjọba ló ṣe yàtọ̀ ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé tó bá fẹ́. Àbẹ̀ní ọ̀rẹ́ mi Àbẹ̀ní ó sì dá mi lóhùn ó ti bínú má bínú Àbẹ̀ní. má fọkàn mi dákùnjọ. ó ti bínú pọ̀ má bínú ọ̀rẹ́ mi ó sì bá mi bẹ́ẹ̀. dákun o má gbóúnjẹ lẹ́nu mi o Àbẹ̀ní dákun ṣé ọ̀rẹ́ mi yìí ló rí láti fi sọkọ ni ẹni tó jẹ́ pé ẹni tó ní wárápá ni. èmi ní wárápá. èèmọ̀ rẹ o. Àkàndé èèmọ̀ rẹ o. èèmọ̀ rẹ o. Aroba. Aroba. tóbi jù ọlọ́run ọ̀padà rẹ̀ ìwọ nìkan ló. alàgbà ẹ ra ta. ẹ ǹlẹ́ o. alàgbà ọ̀dọ̀ yín náà mò ń pọ̀. sí ò le. alàgbà ó pọ̀ rẹpẹtẹ. ó lè. ọlọ́run jẹ́ àríwú ẹ̀. alàgbà kò sí wárápá àrùn wa ṣàdédé ló bẹ̀rẹ̀ lóru ọjọ́ kan. alàgbà gbogbo ayé ló fi mí ṣe ẹ̀yẹ́ báyìí gbogbo ìlú ti ń sá fún mi alàgbà ẹ ṣàánú mi ẹ ra ń kalẹ̀ alàgbà ẹ jọ̀ọ́. ẹ̀yin ní èyí tẹ́ ti wá gbé ìṣòro yín wá bá Jésù Kristi òkè ìṣòro rẹ̀ ti di pẹ̀tẹ́lẹ̀. àmín. Bíbélì sọ wípé nígbà tí ènìyàn sùn àwọn ọ̀tá rẹ̀ wá wọ́n sì fi èpò sálì ká mọ̀ wọ́n sì bá tiwọn lọ. ṣé ẹ rí wárápá tẹ́ ẹ ní òsì ràn yín o ní èpò tán fi sínú ayé yín ṣùgbọ́n nígbà tí ẹ̀yin ti wá gbé ìṣòro yín bá Jésù Kristi gbogbo ẹ̀ yóò di pẹ̀tẹ́lẹ̀. àmín. bàbá wa tí ń bẹ lọ́run àwa dúpẹ́ fún àkókò yìí a dúpẹ́ lórí ọmọ yín Àkàndé wípé gbogbo ìṣòro ẹ̀ ó ti di pẹ̀tẹ́lẹ̀ bàbá ẹ̀gbọ́n ọpẹ́ wa. màlíbà kílíbà lẹ́kàlẹ́bù àjà ríbà a dúpẹ́ torí pé èèyàn Ọlọ́run ti gbọ́ Jésù Kristi Olúwa wa. arákùnrin ẹ dìde sókè. ìṣòro yín ti di pẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ rí i bí a ti ṣe ń gbàdúrà yẹn ẹ̀mí Ọlọ́run wí fún mi ó ní ẹ ti ṣe arábìnrin kan a fi hàn mí nítorí pé ègbé ni fún ẹni tí a kò fi rán tó bá jẹ́ èyí tí a dẹ̀ fi tí a fi rán náà tí ò jẹ́ ègbé ni fún arábìnrin yìí
ìbáṣepọ̀ wà láàrin ẹ̀yin méjèèjì. alàgbà òótọ́ ni kò sí rọ́ǹbẹ̀ alàgbà. kí gbogbo ohun tó wá ń rùn yìí bàrẹ̀ tán lẹ̀ ẹ ó lọ láti lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ arábìnrin náà. bákan náà arábìnrin yẹn kópa tó pọ̀ nínú wárápá tẹ́ ní ó wà láyé yín torí náà kò ní dáríjì yín nìkan òun náà yóò tẹ̀lé yín wá sí a ó sì jọ ṣàdúrà pọ̀ kí gbogbo ẹ̀ lè níyànjú. àmọ́ alàgbà mo ti bẹ̀ ẹ́ mo ti ráwọn èèyàn kan bẹ̀ ẹ́ kò ní gbọ́ alàgbà kò ní gbọ́. ọ̀dà náà tó bá jẹ́ bẹ́ẹ̀ ohun tí a tó ṣe wà ọ̀dà tí n bá wá tẹ̀lé yín lọ ńkọ́ bí ò tiẹ̀ ní gbọ́ sí wọ̀ lẹ́nu tó bá rí dúró ìránṣẹ́ Ọlọ́run mo mọ̀ pé àwọn ọ̀run yóò mí sí. bẹ́ẹ̀ ni alàgbà bẹ́ẹ̀ ni alàgbà ẹja lọ alàgbà ẹja lọ. ó tiẹ̀ jẹ́ pé mò ń kánjú lọ nìkan. mọ bá jà o mọ bá jà kò sáà ti dọ̀bálẹ̀ kó máa bẹ̀. Àbẹ̀ní ìwọ náà mo ní wá bẹ́ẹ̀ jọ̀ọ́ ṣàánú mi jọ̀ọ́ torí Ọlọ́run jọ̀ọ́ ṣàánú mi jọ̀ọ́ ìwọ náà mo wá bẹ́ẹ̀ jọ̀ọ́ mo ṣe ẹlẹ́dàá rẹ̀ ṣáà ṣàánú fún mi ṣáà ṣàánú mi. arábìnrin ṣàánú mi jọ̀ọ́. ṣé ẹ rí ó ṣe pàtàkì bẹ́ẹ̀ sì ni ó ṣe kókó kẹ́ dáríjì arákùnrin. dákun kí ni kí n ṣàánú rẹ fún. jọ̀ọ́ ṣàánú mi. dákun jọ̀ọ́ kí ló ṣe fún mi. mo ṣe mo béèrè mo ní kí ló ṣe fún mi. pásítọ̀. ó ti ṣẹ̀yìn lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rí i pé gbogbo nǹkan tó ṣe fún yín látẹ̀yìnwá sábàbí lásán ni. ṣé ẹ wá rí i kí aṣẹ́gita yín má bàa lè wá dárúgi tó ṣẹ́ fún àǹfààní tirẹ̀ nìkan kọ́ o fún àǹfààní tiyín náà ni ó ṣe pàtàkì kẹ́ ẹ dáríjì torí bí a ṣe fi ń hàn mí yìí ègbé sì ni fún ẹni tá a fi rán tó bá ń jẹ bẹ́ẹ̀ sì ni ègbé ni fẹ́ni tá a fi rán tí ò jẹ́ ẹ dáríjì. jọ̀ọ́. Akande ṣé o gbọ́ mi ìní fi mí lẹ́sẹ̀ lẹ̀ èmi ò ní lẹ́yìn ìdáríjì kankan tí màdámì jí o. ṣàánú mi. wo pásítọ̀ n ò dáríjì. arábìnrin. pásítọ̀ máa lọ. kó máa lọ. ilé mi wà bá mi báyìí pásítọ̀. dìde gbogbo tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ káàtó náà ó fàdúrà àdúrà náà làwọn bá kẹra mọ́ dìde pẹ̀lẹ́ ẹnlẹ́. Àrọ́bá o bàbá ìtàn. Àrọ́bá. ebi àti kọ́ wípé nínú ìwé mímọ́ àyà yóò kó àwọn àlejò wọ́n á sì fi ìbẹ̀rù gbogbo sá kúrò nínú kọ́lọ́fín wọn. mo ní gbogbo nǹkan tó ń tà èyí tó ń rà ní àgọ́ arákùnrin ó yẹ máa jáde sọnù ó yẹ máa jáde sọnù. mo ní àgọ́ ara rẹ tẹ́ńpẹ́lì olúwa ní í ṣe gbogbo nǹkan tó ń tà tó ń rà nínú ayé rẹ ó yẹ máa jáde lọ ó yẹ máa jáde lọ ó yẹ máa jáde lọ ó yẹ máa jáde lórúkọ jésù màlíbàríbọ kó máa ṣe nàrà akọ wípé iná ṣáájú olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run ó yá gbogbo ọ̀tá ọlọ́run nínú ayé àgọ́ ara rẹ ó yẹ máa jáde sọnù ó yẹ iná máa jó yín sọnù màlíbò ìkàbà ríbà líbò símbàkà léèbù ajá riba sendaba marika kakakaka bore ba sendari bo sendaba ó yẹ máa jáde àmín ó yẹ máa jáde lọ ó yẹ máa jáde lọ ó yẹ máa jáde lọ ó yá ká yà pa ó yá ká máa jáde torí àgọ́ ara eléyìí tẹ́ḿpìlì olúwa náà ń ṣe ó yá mo ní kí ni ìwọ wárápá wọn bẹ kí ni ìwọ àìsàn wọn bẹ mo ní gbogbo yìí tó tànú ara rẹ kó yẹ máa jáde lórúkọ jésù ó lè ṣe olúwa a dúpẹ́ torí pé ẹ ti gbọ́ jésù olúwa wa àmín lórúkọ jésù ògo ni fún ọlọ́run lókè ọ̀run. Àbẹ̀ní mi inú mi máa dùn o inú mi dùn púpọ̀ ṣé lóòótọ́. tí má ti ń rí ẹ báyìí ọkàn mi máa ń dùn bákan ni. ọlọ́run ò ṣe o àṣetí mi bàbá lórí burúkú ń jà
àṣé wọn ò ní pàdé. Yìí mo sọ fún ẹ níjọ́ kìíní àná mo ní àwọn ọkùnrin ayọ̀ àtọ̀ síra wa kódà tí má ti ń wo ẹyin ojú rẹ báyìí ó máa ń dàbí adùn kan máa ń jáde lára mi ni. sọ pé Ọlọ́run. ń wá parọ́ fún ẹ. inú ìmọ̀ọ́dún tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ mi tó nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ṣáǹjẹ. ó máa ṣáǹjẹ lóòótọ́ kódà inú rẹ orí bí adùn tí ṣáǹjẹ lẹ́ẹ̀kejì. èwo nu o. Orí mi. Mo gbẹ. Mo ṣe kan. Pásítọ̀! Ẹlẹ́dàá mi. Pásítọ̀! Èmi ni pásítọ̀. Èmi ni pásítọ̀. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Mo ń ṣe àdúrà pàtàkì kan nínú ilé mi orí ẹ̀ ni mo fi tilẹ̀kùn mi ìfẹ́ kẹ́nikẹ́ni yọ mí lẹ́nu Àbẹ̀ní tó lágbára o sí ò sí tá a rí yín. Kò sí pásítọ̀ mo wá rí yín ni mo ní ìdádúrà pásítọ̀ ẹ dákun ṣàánú mi. Mo ti mọ̀ pé òun wà mo ti rápẹ̀rẹ̀ wárápá. Mo ti rí pásítọ̀. Kí ọ̀rọ̀ ọba lè má já sí èyí torí rẹ̀ ni mo fi tẹ̀lé Àkàndé wá níjọ́ kìíní àná wípé kó wá tọrọ ìdáríjì lọ́dọ̀ rẹ̀ torí mo mọ̀ pé tí a bá lè ṣàdúrà fún tó sì rí ìtúsílẹ̀ orí rẹ̀ ni gbogbo ìyókù yóò yọlé. Pásítọ̀ mo ti rí pásítọ̀ ìṣàánú mi. Torí bí ó ṣe ṣẹ́ gbogbo rẹ̀ láti fi hàn mí bí ó sì ṣe dọ́gbọ́n sí tó o ṣe lọ fi wárápá jíǹkì rẹ̀ tó fi wárápá ta lọ́rẹ̀ gbogbo rẹ̀ láti fi hàn mí. Ẹni tí mo wá ń sá fún kó mọ́ ṣẹlẹ̀ kí wárápá òun bà lè má wá sórí rẹ̀ tó ń bá ní ìtúsílẹ̀ èyí ló jẹ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ọmọ ènìyàn ó kọ̀ jálẹ̀ wúlò gbọ́ àfìgbà tó bọ́ sí mí ipò tó wá gbọ́n abù. Pásítọ̀ ẹ dákun ìṣàánú mi. Ọlọ́run ló ní ìdáríjì lọ́wọ́ tí wọ́n yìí. Mo dára pásítọ̀ ẹ dáríjì mi kí n máa ṣe pásítọ̀ ìṣàánú mi. Lákọ̀ọ́kọ́ ṣé ìwọ ti ṣetán láti dáríjì Àkàndé? Pásítọ̀ mo ti dáríjì báyìí. Kí ìwọ tó dáríjì tọrọ dáríjì lọ́wọ́ Ọlọ́run ó gbọ́dọ̀ kọ́kọ́ dáríjì Àkàndé torí òun yóò dáríjì ọ gẹ́gẹ́ bí ìwọ ṣe dáríjì ọmọlàkejì rẹ. Àkàndé mo ti dáríjì báyìí pásítọ̀. Ṣé ìwọ ti dáríjì Àkàndé tinútinú? Pásítọ̀ mo ti dáríjì. Ọlọ́run yóò sì dáríjì ọ sì wàá tọrọ fún ìdáríjì lọ́wọ́ Ọlọ́run. Jésù dáríjì mi Ọlọ́run dáríjì mi. Lẹ́yìn èyí gbogbo nǹkan tí ó rù kí yóò tán nílẹ̀ jẹ́ àgbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run àwa dúpẹ́ àwa wárìrì sí wa